àbọ̀ yóò padà wálé. Kúráńgà aláṣírí mi, àṣírí kọ̀ọ̀kan ọlọ́run mi rí. Ẹ wá wòye ọ̀rọ̀ yìí, wòye níbo ló máa já sí náà o, wòye ìta ti lálá ìgbọràn wà lọ́mọ aláìgbọràn, ẹ wòye ìka àbámọ̀ wá ti tẹ̀ lọ, ẹ wòye Kúráńgà jẹ́jẹ́ láyé gbà, ìdíṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀ má mo lè náà. Òótọ́ ọ̀nù la lè fi gbélé ayé kó yẹ ní Kúráńgà. Àfẹsẹ̀yìn ní ìṣẹ̀lẹ̀ onígbọ́. Òtítọ́ ni ó lékè. All I know, the Lord is looking at us. Bọ̀dá Kúráńgà bọ́lẹ̀ wà. Èmi ni. Nǹkan ti ṣe yín. Nǹkan ṣe mí báwo? Nǹkan ṣe yín. Èwo ni kan ṣe yín dẹ̀ sọ kí ló ṣẹlẹ̀ gangan. Àwọn chief ti máa sọ fún yín gbà yẹn ó ti pàṣẹ síwájú ta ọ̀dọ̀ yín mo fojú mi méjèèjì báyìí rí wọn ni. Níwájú ta ọ̀dọ̀ yín wọ́n wá ra nǹkan ni. àwọn ọ̀rá nǹkan kan ọ̀rá nǹkan tí mo rí yẹn wọ́n ní mission. Mission irú mission wo ni náà jó belebele irú mission wo ni náà. mo ṣàn gbọ́ voice ìyàwó yín àti chief mo ṣàn gbọ́ àwọn méjì bẹ̀ẹ́ tí mo kọ́ tó ń ṣe. ìyàwó mi àti chief. mo rí wọn. ẹ rí wọn pẹ̀lú ìyàwó mi sífò ní sífò àti ìyàwó mi tèmi bá mi ayé mi bàjẹ́ ẹ sì rí wọn. sí ti ta gangan ni o. ọ̀tọ̀ ok all right okay. Ọmọkùnrin ti ń lọ yìí tájọ́ lọ́mọ́ra yín aráàbò ni ta ni. tata lọ àlàmú ni tá a sì ti ń wà búrò ká. èjì rẹ tí ayé ẹ fẹ́ bàjẹ́ ni sórí ẹ burú ni ọwọ́ ń gbọ́kùnrin ká mi mọ́lẹ̀ ìwọ. ẹ gbà mí o elémi ni ilé èwo sẹ́lẹ̀ tó gbà bẹ́ẹ̀ tí mò ń sanwó rẹ̀ ṣèyàn mọ̀ sí ẹranko ẹ gbà mí. mo dáràn tèmi ta mo dáràn ṣé torí pé ọ̀ràn mi lọ́wọ́ lọ́dún yìí ọba mi sanwó lé èyí ló túmọ̀ sí pé kọ́ máa mú ọbẹ̀ yìí kọ́ máa bí jẹ́ mínísù. ọbẹ̀ yìí èwo wo ìwọ ni o mọ̀ bíra rẹ o sọ ń gbọ́ mi ìwọ lọ́mọbi tó gbèsù rẹ sí tó ń gbé tíṣú bá kinlẹ̀ báyìí sọ̀kì báyìí nílé ewúrẹ́ fìtílà tí ò bá níná nú òun lọ́lọ́gbọ̀n ń fòwú wọn jẹ. bẹ́ẹ̀ ni. tí wọ́n ti ń fòwú rẹ jẹ. bẹ́ẹ̀ ni. èjìrẹ́ lè tó ṣe yìí lè tó dánwò yìí ọlọ́run gbọ́ láàrin mi àti ẹ kò sẹ́ni tí ó parí ìjà ẹ̀ máa bọ̀ ọjà bí olórí burúkú gbà bẹ́ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n kan gbà bẹ́ẹ̀ ó ajá. ẹ gbà mí o ṣébi lèmi ó bẹ òtẹ́lẹ̀ ni ẹni tí ò bá fi sí mi lẹ́nu tó kọ́kọ́ lè sọ̀rọ̀ lé lórí. ṣé o sì fún kí ló ṣẹlẹ̀. mo ń bọ̀ tó ní. kí ló kówó mi fún. mo ń bọ̀ tó ní. wọ́n bá ń tó bá ń kówó mi kì í ṣe ìwọ ló bá ń kówó mi ó jẹ́. o ṣeun. ń rádaràda. múra kó tutọ́ tó gbọ́ ibi tó ti ń ṣe wọn pò ṣe bí ológbò kí ló sáwà ń lé o tèmi lè tí a lè rí fi fẹnu gbá. ẹ fẹnu gbági ẹ fi gbági àbí kẹ́ ẹ fi gbágàn ọ̀nà eléyìí tí òmè tó kàn yìí
tí lè ń jó tí ń la gọ́tà ó ń rádaràda ọkùnrin à ń bí mi kí àfẹnugbà wọn fi gbàgì. so lédè kúkúrú nísìn kò sí kankan tí mo lè fẹnu gbánu bí. tẹlifíṣẹ̀nù ó wà. wọ́n wá dà. ẹ fẹnu gbá sílẹ̀ àbí kẹ́ ẹ fi gèrè. wọ́n ò tí ì mọ nǹkan kan ìbọn náà tán bí owó ó ń ranù. wá yìí ń bolo dà. mo fẹ́ lọ núlé lọ́sùn ni. ìwọ lè sùn lọ́sàn-án gan irú oorun bù wo nù. àbí yóò bá sásọ oúnjẹ àyọrán ṣayọ àbí ètò gbọ́dọ̀ sínú ilé mi mọ́. táwọn sífù tí wọ́n bá ti wá tí wọ́n fún yín lówó tẹ kàkàkàkàkàkà tẹ kàkó tán bẹ̀ mọ́ láti ẹ̀jọ̀ owó gidi 1000 tó ti dọ̀tí tí ò tuntun àwọn kan ní wọn fún lágànrán ó sì. mọ ọ lọ eléré ọ̀tọ̀ ní tí ń lọ sùn ọgbọ́n yóò àmọ́ sùn èmi àmọ́ sùn ara wà mọ́ gbóná ní ilé sùn lórí rẹ̀ káwọ́. adìẹ rẹ ti bà lókun ara ò ní rokun ara ò sì ní ro adìẹ èṣù fẹ́ bá ọgbọ́n ní òsáyè bó ṣe góńgó mú rẹ sí òní dúró bẹ́ẹ̀ mo ṣe fẹ́ nù ya ṣe fẹ́ nù rẹ. èjì rẹ sí ò sí. kò sí oúnjẹ nínú ilé kò sí. kò tún sáyé oorun. kò sáyé oorun. no problem ayé àwọn sífò ní dáa. bàbá rẹ wọ́n ní jẹ́ sífù sífù ló tẹ̀ mọ́ ń dá akọ lórí. àwọn sífò ti ń fún ọ ní lífà tẹ́ fún ọ ní lífà. ta ni jẹ́ sífù. o ti pe mọ́sùn ò lè sùn mọ́. no problem no problem. mọ́sùn níbo ló ń lọ. no problem no problem. mo níbo ló ń lọ. sẹ́tìrì ètò ẹ̀fẹ̀ ń bẹ̀. mi ò tí ì rí bẹ́ẹ̀ ẹ ní táwọn fúbọ́là ni àwọn bíi táwọn olú ọmọ àgbáyé the lion. tó bá jẹ́ pé ti lion ní ẹ lè rí ìní níbo mo ti ya àwọn èèyàn dé níbo mo ti ya àwọn èèyàn dé nàìjíríà tí mo á yọ ya ẹranko àti pé ẹranko yìí yá irú ọ̀nì ta yà ní ìsìn àwọn alábìàmọ̀ òun rà àwọn tí wọ́n bá dágbé ní ń ra irú àwọn bíi ẹlẹ́ranko báyìí. ẹ gẹ́ẹ̀tì nǹkan tí mo sọ ní ìsọ̀rọ̀ ẹranko àwọn Ronaldo ni mo sọ̀rọ̀ ń pa àwọn ọmọ ológo. àwọn sí Ronaldo àwa táwa ń gbé nàìjíríà yìí àwa ò fi bẹ́ẹ̀ lógo láfi mọ́ lo òkè òkun lọ ya àwọn tòkè òkun. mi ì lẹ́ẹ̀ lógo bọ́ ògo yàtọ̀ sógo ẹ̀gbọ́n ẹ má dà pọ̀ o ògo àgbáyé là ń sọ̀rọ̀ nípa ẹ̀ fún mi. specific nǹkan tí mo wà ní. ọ̀dà èmi èyí àwọn tó ti yé yín ṣe rí ẹ lè pọ̀ síwájú kẹ́ ẹ rajà sọ̀rọ̀ mi yé yín nígbà tẹ́ bá fi dé bí òpó náà kẹta ń bẹ̀ ẹ tó rí kíni. hello yes ma madam mọ́mí mi ìwọ̀n ìmọ̀ pẹ́yìn ni ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ ra mọ̀ ẹ ti dé ọlọ́run ṣe o sálàáfíà lẹ dé ẹ pẹ̀lẹ́ bó wàá ní ìrìn àjò ẹ lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú àbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ mọ wá ń sọ́ọ̀bù kí n yọjú sí nígbà wo mo ti ń bọ̀ báyìí mo ti fẹ́ mọ̀ bọ̀ báyìí láti ìṣẹ́jú mélòó kan ẹ rí mi báyìí ẹ ṣe ń gan mọ̀ ẹ ṣe ẹ kú àdúró tì mí àmọ̀ rí ẹ ṣe ń wo ẹ ṣe gan
ẹ mọ̀ ń bọ̀ ẹ dákun ẹ tí ì rè tẹ̀ fẹ́ mú. ẹ̀gbọ́n ẹ gẹ́tì nǹkan tí mò ń sọ ni kó tiẹ̀ jẹ́ ẹyọ kan ni mo nídìí nínú àwọn nǹkan tí mò ń sọ mo fẹ́ fún yàn ní. ẹyọ kan péré lẹ fẹ́ rà. bẹ́ẹ̀ ni. ẹ wẹ̀ mọ́ bínú sẹ́rí lónìí àwọn kọ́sítọ́mà gidi ti pè mí sọ̀rọ̀ mi yé yín tí n bá padà dé ńgbà náà ẹ̀yin náà lè padà wá sọ ti yé yín. ẹ̀gbọ́n èmi náà fẹ́ sanwó lórí nǹkan tí mo dẹ̀ ń sọ fún yín ni o máa sanwó gidi fún yín lórí ẹ̀ o. ṣé ẹ̀gbọ́n tí mo sọ ni mo láwọn kọ́sítọ́mà gidi tí ó fẹ́ mi lówó ńlá àwọn alágbárí gbé owó ni mò ń sọ o wọ́n ti pè mí yàtọ̀ sáwọn owó tẹ́mọ̀ sí wọ́lẹ́ẹ̀tì tẹ́mọ̀ mú fún yàn ní ẹlẹ́yọ̀ ṣógán òun kọ́ ni mò ń sọ o àwọn owó gidi tí ó tó yàn sólé ayé. ṣe ní kí n máa lọ ní báyìí. kẹ́ ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ẹ dúró. ẹ ti ń bínú nìyẹn ẹ̀gbọ́n. ẹ ti jẹ́ ń tẹ́ bẹ́ẹ̀dì fún yín kẹ́sùn. all right next time sir ẹ ṣe gan ẹ ṣe. àwọn frame yìí nice gan. àbí ẹ ṣe ń gan mọ. ẹ wo mo like gbogbo wọn in fact they are all beautiful. ẹ ṣe mọ̀ pa bínibí yàtọ̀ sábínítì. abẹ́lẹ̀ bá mi get sí. ẹ ti ẹ̀mí yín ti kó gbogbo ilé tí ń bẹ ńlẹ̀ yàbí kò sí wàhálà mo lè gẹ́tì ẹ̀ fún yín àmọ́ ẹ lè rí lóyún onímọ̀ o yóò tọwọ́ rọ̀lẹ́ ọ̀la torí tá a bá yàtọ̀ bá wọn a gbọ́dọ̀ ṣàkọgbẹ́ ká tó kó jáde kọ́ mọ̀ bá a lẹ̀ pọ̀ ẹ ṣe ń gan wa ẹ pẹ̀lẹ́ ẹ káàsán ẹ lẹ̀ mọ̀ ẹ lẹ̀. ẹ ti jáde ni. sweetheart mo fẹ́ jáde náà ni o rà àwọn frame tó kó wá yìí o rí i pé wọ́n fine gan and I know you love them all. bẹ́ẹ̀ ni sẹ́ni mo ṣe débẹ̀ mo ṣiṣẹ́ débẹ̀ ni. no mọ́mí mi ò láìpẹ́ uncle ẹ jọ̀ọ́ ṣé ẹ kí ń deal pẹ̀lú nature ni. ní sọ. nǹkan tí mo mì ní pé ẹ kí ń lọ sí ẹ̀rìn ìjẹ̀ṣà waterfall kẹ lọ take picture understand kẹ lọ síbi Abẹ́òkúta ẹ mọ àwọn òkúta tó máa ń gbé lórí ara wọn yẹn kẹ lọ yà ń bẹ̀ bí Ọ̀ṣun shrine understand. àwọn gbígbẹ́ tí mo náà ṣe díẹ̀ ṣé bíi kéèyàn wọnú kànga. yes nǹkan tí mò ń sọ nìyẹn. kéèyàn lọ ya ayé kejì wa. bẹ́ẹ̀ni. ó ti yé mi kò sí wàhálà àbí kéèyàn gun òkè kó lọ ya ní òṣùpá wa. tẹ́ bá lọ ó máa make sense ó máa add more beauty iṣẹ́ yín. inú òṣùpá o lọ́rùn o. bẹ́ẹ̀ni náà. ó yé mi kò sí wàhálà àbí kí n wá bí táwọn èmìrì tí ń ṣe mítìnì. ìyẹn náà máa tẹ́ add more beauty ni. kò sí wàhálà gbogbo ẹ̀ náà la ṣe wọn ṣe bí kí n kó àwọn ilé ilẹ̀ náà. àwọn ilé ìkẹ́ ẹ̀ màjá ó mú un bọ̀ nà. ilé ìkẹ́ ẹ̀ ọmọ mi sọ pé òun ò fẹ́ ó ní mo máa ń rà fún un ó dẹ̀ ti sọ àwọn nǹkan tó fẹ́ fún yín. àwọn ilé tí ẹ ti kọ́ mọ́ jù. I wouldn't mind to get them in thousands I will buy them. Mọ́mì dájú náà ní kí n fún yín ní àìfìmá wọ́n ní on the 21 ní déètì yẹn. ok kò dà bá mi sọ fún wọn pé mo ti rí pé wọn á kàn sí wọn. èèyàn mi báwo ni kí ló wá ṣe bẹ́ẹ̀ sí. mo fọ́nà ọba tẹ̀yìn. I'm begging you. Ọlọ́run ni mo fi tẹ̀yìn. Hello. A ní mo mẹ́sìn. Àbí wẹ́ẹ̀ lélẹ̀ ìsá. Mo wá. Ẹjọ́ torí Ọlọ́run. Mo máa ń lé ẹgbẹ́ wọn bá wà wọ́n nù. Báwo mẹ́sìn lẹ́wọ̀n bá wà mẹ́sìn sẹ́mu. Wọ́n máa yọ sí délé. Sáré fún lọ́wọ́ méjì kára rẹ̀ ó balẹ̀ jàre. Ọgbẹ́ ní ìta ṣe kọ́lá fẹ́ máa ṣe. Oya ọmọ ayé. Má pẹ́ lórí ẹ̀. Má pẹ́ lórí ẹ̀. Olúwa o. Solar inspector of crime. Yes sir. Ẹ ṣàánú mi. Ẹrú sọnù à ń wá. Ká tó wá sọ pé odidi ọmọ èmi sẹ́nétọ̀. Ẹ ṣiṣẹ́ lórí kinní yìí. Tẹ́ bá rí ìyá ọmọ yìí, ó ti di jánajàna kò lè jẹ kò lè mu.
ẹ ṣàánú mi. ẹ má bínú ṣé rí n tó ń ṣẹlẹ̀ nǹkan tó ní àwọn ètò tá a gbọ́dọ̀ ṣe ni dóò lójú yín ó dàbẹ̀ pé ó ti ń pẹ́ ni but kò pẹ́ nítorí pé àwọn ọlọ́pàá ní àwọn ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé mo dẹ̀ fi dá lójú pé within a very short time a máa fi ṣọmọ yín out. ìrètí pípẹ́ mọ́mọ́ kásà àárẹ̀ orí ló máa tó ijọ́ 9 kí ni mo fẹ́ máa wò ẹ sọ ẹ ṣiṣẹ́ yìí. gbogbo nǹkan ló ní protocol ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín àwọn ọlọ́pàá ní gbogbo ọ̀nà tá a gbọ́dọ̀ gbà torí pé n tó ṣe pàtàkì ni pé kárí ọmọ yẹn láàyè. ẹ wò ó dàbí pé ẹ lè ṣiṣẹ́ yìí o ẹ lè ṣe o àbí kí n gbé iṣẹ́ yìí lọ sókè ni. ẹ máa gbọ́ tí ẹ bá gbé lọ sókè wọ́n máa dá padà sọ́dọ̀ wa náà ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín. ṣé ẹ rí tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ó ní àwọn ìgbésẹ̀ kan tá a gbọ́dọ̀ gbé bí bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn lè má wúlò fẹ́ yẹn kó má wúlò fáwa náà. Ọlọ́run ní jẹ́ ká rí tí a bá fẹ́ kárí safe and sound ẹ jẹ́ ká gbé gbèsè tá à ń gbé yẹn but mo fẹ́ fi dá yín lójú pé lágbára Ọlọ́run a máa rí nínú ayọ̀ àtàlàfíà. ẹ ṣúọ ẹ promise mi ẹ fọkàn balẹ̀ ó bá ti dá kárí o. ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀. Yes, kí ló ń ṣẹlẹ̀? Sir, we have information about the missing girl, sir. And what have you done about it? We are waiting for your permission, sir. Waiting for my permission? Yes, sir. What type of permission? Case that wà lórí láti bí ọ̀sẹ̀ 3 sí 4 ẹ wá lè retí permission látọ̀dọ̀ mi. What are you saying? Don't you know the normal protocol? Don't you know the normal thing to do? Can you please go and swift into action and get back to me immediately? Yes, sir. Ẹ wọlé Alhaji. Assalamu alaikum. Alhaji, a ti rí ìṣẹ̀lẹ̀ rẹ̀. Olúwa mo dúpẹ́ o. Thank God. At last. Báwo làlàáfíà ẹ̀? Ṣó wà okay? Kí ló dé? It's very unfortunate, but just we have to tell you, òkú ẹ̀ la rí nínú igbó. Sorry, Senator. Sorry, Senator. Sorry. Ènìyàn ló ṣe léyìn ni àbí mi? Àbálùjọ̀nù tó pa mí lọ́mọ. We are trying to investigate. Ìyẹn làwọn náà ń wádìí lọ́wọ́. A gbọ́dọ̀ wádìí àwọn olóṣìṣẹ́ yìí. We have to fish them out. Pẹ̀lẹ́ sà. Sorry about it. Sorry. Okay. Ntí mi ìfẹ́ ṣe tẹ́lẹ̀ ni màá padà wá ṣe. What is that? Máa gbé ẹjọ́ yìí lọ sókè ni. Àyàfi tẹ bá lè figure out àwọn tó pa mí lọ́mọ kí n fojú rí wọn báyìí. Láìṣe bẹ́ẹ̀ wàhálà wà o. For sure we are going to fish them out. I want to assure you of one thing, that no sinner will go unpunished. I'm going to fish them out and they will be brought to book. I assure you this. They will be brought to book. Sorry, Alhaji. Ọlọ́pàá. Eye contact. Ẹ wo ojú mi. Kẹ́dẹ̀ wo ètè mi kẹ́ wo tí mò ń sọ. Tí ìbá rí ẹni tó pa ọmọ mi. Tí ẹ fi gan ẹni tó pa ọmọ mi. Action will take place. Uranga. Be rest assured we are going to work. Ó ti yẹ dá. Ohun ojú ń wá, ojú yóò rí. Mr. Kuranga, ìjọ kí ìṣòro ni gangan. Ó délé èké lókun máa fọ́ sí ọ̀fọ̀. Gbọ́ ìgbọ́dọ̀ kó kéde ìran pépà rẹ̀ yá bí mọ́. Àní ẹ máa ní sùúrù, ẹ máa ná sùúrù sí i. Kí ló wà ń bẹ́ tí o ti bẹ̀ kó? Ṣebéyàn ló ní kí n máa pàtẹ́ síbi. Sẹ́yìn ẹwà mẹ́jọ tí wọ́n sọ pé kí n máa pàtẹ́ síbi ni. Ọ̀gá òun náà lẹ́fọ̀ kí n fọ́ sí ọ̀fọ̀. Gbàkó àyètẹ́ padà o kókó ìran èrù rẹ̀ àti bàbá olùkù dẹ̀mdẹ̀m kẹ́lẹ́bẹ̀ ni àti ìyá inú gbó kókó kéterán kókó padà síbi kan tí a. Kí ló dé táwa Yorùbá máa ń ṣe báyìí náà? Ṣé ọ̀gá yín ló sọ pé tó bá ti di weekend báyìí kí n máa wá display kíní artwork mi síbí nítorí àwọn èèyàn tẹ máa ń dé láti abroad tó máa fẹ́ lọ́ọ̀jì síbí wọ́n lè mọ̀ rí wọ́n lè mọ̀ pé àwa náà ṣe bẹ̀bẹ̀ láfíríkà o kí wá kí ló dé tó jẹ́ pé ṣé ọ̀dà ẹ sọ fún wọn pé tí wọ́n bá ti ń bu yín ẹni àwọn náà wọ́n sọ fún mi pé kí wọ́n á pàtẹ́ síbí. Ará ìlú òyìnbó ṣé ará ìlú òyìnbó ló fẹ́ wọ nìkè nínú igbó ṣùgbọ́n ìlú òyìnbó ni ṣùgbọ́n ìlú ìkó. Kí ló dé tá a mọ̀ ṣe báyìí inú níbí ni ti báyé Yorùbá jẹ́ o ṣé àìfẹ́ pàtẹ́ síbí yìí ni
bẹ́ẹ̀ tí ẹ wo tèmi ẹ tí ẹ wo pé áfíríkà ni mò ń gbé lárugẹ pẹ̀lú tí mo yà kẹ́ ẹ tí ẹ wo tí áfíríkà mọ́ mi lára. ẹ sí wàhálà aburú gan. ìbá kó kọ́gà bá ti dé kẹ́ padà ìbá kó báyìí. àfi kọ́kọ́ kó náà ẹ fẹ́ yọ àti ọ̀gá padà. ọ̀gá ẹ má bínú màá mú bọ̀ màá sí. ẹ kó dání lọ. ẹ má bínú. what's up? Come on. Wetin happen? Kí ló dé? Ta ni yìí? Kí ló ṣẹlẹ̀? Sá mo ò yá wa lẹ́yìn wa rọ́bìṣì òní. ẹ má bínú mo rí pé aṣọ tẹ́ wọ̀ yìí wuyì ni ìmúra yìí ni mo like ni mo fi ní kí n yà yín. Ó sì sọ fún wa ṣàdédé sáná sí wa lójú. ẹ má bínú iṣẹ́ tèmi ń ṣe gangan nù. photographer ni lèmi èmi ni mo ṣe gbogbo àwọn mi mo ṣàtúwọ̀kì. Já ohun tó ya. mo ní nice shot fún yín. Short àbí salt. The next time èèyàn máa ń kọ́ bẹ̀rẹ̀ kéèyàn tó ṣe kíni ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ mọ́. Ó gbìyànjú o wúrẹ́ ó gbìyànjú o. ẹ mọ̀ ká lè fi kámẹ́rà wé fóònù. ilé tẹ wáyà yìí báwo la fẹ́ rí gbà. mo máa bá yín fọ ni tẹ bá fẹ́ kí n fọ sí 5%. lunch ten yẹn soft copy ńkọ́. yà kó send ẹ̀ sí WhatsApp. yà wà á kọ́ ṣe sí WhatsApp. so o ní fóònù tó ní WhatsApp lórí. mi ò fóònù mi ti bàjẹ́ àmọ́ tí máa lè rí nọ́mbà yín wọ́n ti bá mi ṣe wọ́n mú wa títí rọ̀lẹ́ ẹ jẹ́ kí n kàn ní nọ́mbà yín náà. 080 080 566 566 0000. 0 ní gbogbo nọ́mbà yòókù ni. tẹ́ bá ti kọ 566 0 lọ. number what a nice number. A nice number. Send the account details now to back on the WhatsApp. Detail. Account number. Kò sí wàhálà máa yanjú ẹ ṣe o. Aláwọn ni. Uranga. Hello, Inspector. Níbo lẹ bá dé báyìí? Okay. Kí wàá ní the next action báyìí ń sìn? Okay, kò burú. Ọlọ́run á fún wa ṣe. Ẹ ṣé. Dádì, kí ni àwọn ọlọ́pàá yẹn tó wá sọ báyìí? Bákan náà mà ní wọ́n ní ká ní sùúrù. Ọlọ́run á fún wọn ṣe kán lè rí ẹni tí ó ṣe kíní yẹn kankan. Ká ní sùúrù. Ọlọ́run mà dákun má jẹ́ kíkọ́ ọmọ mi ó já sásán o. Wo má gbé yẹn wá o. Mi ì fẹ́ rí omijé nínú ilé yìí má bá yọ. Tó ti yẹ kéèyàn gbà fọ́ lọ́wọ́ ọba ni o. Ntí Ọlọ́run bá ti dì sínú ẹrù ẹ̀dá kò sí tíyẹn fi lè ṣe àtẹ́lẹwọ́ lábálà kò sẹ́ni tó kọ́. Bí ẹ̀dá bá ṣe máa rìn ìgbésí ayé ẹ̀ ó ti wà látẹ́lẹwọ́ wa. Tó ti yẹ ẹni tí ò bá wá gbà fọ́ lọ́wọ́ bá máa tẹ́ dáadáa ni. Mo ti gbà fọ́ lọ́wọ́ o. Tí n bá rí omijé lójú ẹ you will hate me. Ojú yóò rí o. Bàlá lọ́ba jẹ lọ, àbọ̀ yóò padà wálé. Uranga, aláṣírí mi, àṣírí kọ̀kọ̀, Ọlọ́run mèrè. Ẹ dúró, wàhálà ti wà o. Sunday, wàhálà ti wà o. Wọ́dà bí akẹ́fojú ọ̀jọ̀gbọ́n wò ó. Lọ́tí nọ́mbà wo? Èmi náà mọ nọ́mbà yìí. Ọ̀nà nọ́mbà yìí. Call the number. Kí n pè padà. Hello, bro. Hello. Ẹ káàsán. Ẹ má bínú ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe get number and then àwọn pictures wo lọ send sí WhatsApp ni. Èmi photograph náà yẹn fọ́tò ìjọsí ṣe tí àwọn kan tí mo send sí. Photographer. Níwájú tẹ. Àwọn nǹkan tẹ send sí mi ó strange bó lẹ ti get àwọn pictures yìí. Kì í tẹ ṣe lè la béèrè fún. Ààrẹ náà ni o àwọn ilé tí mo bá yàn náà gbọ́ ọjọ́ sí nìyẹn ó pọ̀ tí mo yà ó bí akin tó bá ń gbọ́n wọlé kan bó ṣe pọ̀ tó.
Hello bros. Ẹ̀gbọ́n ṣé wàá gbá. Ẹ̀gbọ́n ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ kí lè fẹ́ ká ṣe báyìí. ẹ wo ṣé nǹkan tá a lè ṣe o bí a kì í máa ń sáré Facebook àbí Instagram bá wo Instagram bá wo. bros ẹ má ṣe bẹ́ẹ̀ ó yẹ kẹ́yìn náà lọ understand ọmọ gbòòrò ní yẹ kẹ́ ọmọ bó ṣe ń lọ ẹ mọ̀ kan kí lè fẹ́ ká ṣe gangan. ẹ wo kí lè fẹ́ ẹ wo èmi ọmọ tá a lè fẹ́ o àdìyẹ yà ìjọba kan kẹsàn. ẹ̀gbọ́n ẹ̀mọ̀ kan ẹ̀yin ẹ̀ kan fáwọn aláwọn pictures ọwọ́ yín yẹn òye yín káwọn kan compensate yín tó yẹ pé fọ́tò yẹn bá gbọ́n náírà lẹ́ máa ń fọ ẹyọ kan a lè fi mẹ́rin 1000. ìṣòro owó ni o. bí èlò. ìgbà tẹ́ láàlè ríra báwo ni a ṣe wá fẹ́ send owó sí yín. ẹ jẹ́ kí n kò sí ìyàká nọ́mbà mi sí kẹ́yìn fowó bẹ̀. ok ẹ sẹ́ndẹ̀. ìyẹn ló kéré jù bá ti gbọ́ lórí fóònù mi. ẹ̀yin ẹ sẹ́ndẹ̀ broda ẹ sẹ́ndẹ̀ mọ́ ọ̀rọ̀ jọ máa send down. go arrange something for you but I need picture yẹn torí I need say àti ẹ̀ mọ̀ yín báwo la fẹ́ send owó sí nígbà tá àti ẹ̀ mọ̀ lé àmọ́ address yín. ó sì lóun máa send account ó ti kọ́ wàhálà ti wà. gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ṣe rí pé wàhálà ni ẹ wò tábà wí tẹnu ọba níbo ṣe mọ̀ pé nǹkan tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀wọ̀n ni àbíkú. fún ẹ. mo ti gbọ́. torí ìwọ ló bẹ̀rẹ̀ lọ yìí wọ́n lọ mú yàn wá wọ́n gba ẹ̀wọ̀n yàtà má pariwo pé àwọn ìpariwo yẹn mo lè lójú káwọn gbọ́ sìn. èmi yàtà èmi náà rí yà àbí wọ́n tó ṣe bí agábà lórí ọmọ. ẹ kò mọ dé jàre. bàbá kí ni tó ń ṣẹlẹ̀ gangan kí ló dé. kángọ̀ ló dé láti oṣù mẹ́fà tó ti jẹ mí lówó ó wá tẹ̀ mí lẹ́bi ọmọ tuntun owó ọdún méjì àtòṣù 5 ló jẹ mí tó bá jẹ́ pé sọ́ọ̀bì nìkan mo fi ń jẹun ṣé wọ́n rò jẹjẹ kó dá lóhùn sanwó mi kúrò sọ́ọ̀bù mi. ẹ wo sá ẹ má bínú ẹ jọ ẹ má bínú ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run ṣe mọ̀ pé ìgbà ní dààmú Ọlọ́run tó wò tèmi ní ìsàjàkájà ṣe rí tí ó bá jẹ́ pé ọjà tí ò yalẹ́nujọ́ mẹ́ta tó jẹ́ pé bàbá ya nǹkan lẹ̀ báyìí àràwọn èèyàn fi bẹ́ẹ̀ béèrè ẹ wo ẹ mọ̀ tẹ̀sí fún mi èèyàn kan fún mi di ìparí oṣù ilé ìta wà nù ẹ̀ yìí Ọlọ́run gbọ́ tó bá di ìparí oṣù máa jọ yín lójú. èmi ti rí òní gangan ti rí kí n fún ọ di ìparí oṣù kò sí ní tọ́jọ́ kò sí o láyé kò sí ní tọ́jọ́ owó mi fún mi. láàrin mi àti yín gbà náà kí ni tẹ́ lè ṣe fún mi gan ní. ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o ẹgbẹ́ bàbá ti ṣe o ó bà ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o ẹgbẹ̀rin ó ti ṣe o alátìdùn o ó ti dùn ó ti dùn o alátìdùn o ó ti dùn ó ti dùn o alátìdùn o ó bà ó ti ń bà ṣé mo já láwàdà ẹni mo já láwàdà ẹni. ẹ jọ tó lọ lọ ẹ lọ gẹ́gẹ́ ni owó tẹ fẹ́ gbà lọ́wọ́ mi ẹ sì mọ kọ́ọ̀tì orin mọ́ mi lẹ́lẹ́lẹ́ kìíní èmi ò fẹ́ o èmi ò fẹ́ kéèyàn mọ pàṣẹ mọ́ mi lára o ẹ lọ gẹ́gẹ́ lọ́wọ́ yín owó ọdún mélòó lẹ fẹ́ gbà lọ́wọ́ mi. owó ọdún méjì àtòṣù 5 ló jẹ mí. sọtán máa fún yín lọ́dún 5 máa tún sọ ọdún 5 fún yín ọdún 5 tó ti tán kó wá kí n kó wá kó wá máa kó fún yín ẹ mọ tẹ́lẹ̀ ṣe fún mi ẹ gbà ẹ̀yin ẹ jókòó báyìí gbogbo kọ́sítọ́mọ̀ tí bá ń wá ẹ̀yin ẹ máa bá mi dá wọn lóhùn èmi fẹ́ sáré dé báǹkì tí màá fi padà dé gbogbo tí mo jẹ́ yín mo fẹ́ san kí n bá bẹ̀ yẹn mọ́ gbọ́ tí n bá bẹ̀ yẹn mọ́ gbà owó ọdún 5 gan mo fẹ́ san lẹ̀. kúranga sẹ́mi ló fi ń ṣeré báyìí kí n gbàgbọ́ tí kí n jókòó máa bá o sọ́kọ́sọ́mà tó dáa báyìí sẹ́ ẹ̀mí náà. àmọ́ tí n bá lọ tẹ́ ẹ mọ́ ti sọ́ọ̀bù mi o tẹ́ ẹ bá ti sọ́ọ̀bù mi bàbá mo lè sa yín láti nàlẹ́ o mo lè rán yín lẹ́wọ̀n o kò sí tí n lè ṣe o mò ń bọ̀. kúranga. má ṣe jẹ́jẹ́ máa hùwà yo kúranga agbọ́n bí owó kò lè lówó rárá. hello ẹ̀sọ́ ti wà ní ẹ́líjì gangan ó ti wà nù sọ́ọ̀bù wọn báwọn sórí ẹ mọ̀ farabalẹ̀ ṣé 42 inches sí mọ́rán àwọn bíi 55 bíi 60
tí ó jẹ́ pé yọ́ dàbí àti àgbáyé báyìí gàdàgbà àkàkà kí wọ́n ti máa gbá bọ́ọ̀lù mẹ́ gbogbo ọkàn mọ́ yọ́kàn dàbí ká yọ wọ́n bọ́ọ̀lù wáyé ni lẹ́yìn èyí hùn farabalẹ̀ lẹ́yìn eléyìí hùn ọ wà bá mi wá àwọn kíní rédíò tí mo ní síkà rẹpẹtẹ tọmọ ní síkà tó pọ̀ rẹpẹtẹ báyìí national theatre home theatre náà ní gbogbo rẹ̀ kọ sáta ọkọ̀ tó bá sáta ọkọ̀ gbogbo ẹ̀ náà mọ̀ jalè mọ̀ jí owó mi o mọ̀ jalè mọ̀ jí owó mi o ọ̀dọ̀ àmújẹ́rì ẹ̀ ọ̀là bàkà ó ṣe ọmọ ẹ̀ ó ṣe o. Kúranga ó lọ ṣọ́ọ̀bù ni. kí wọ́n ṣe lọ́hùn. kí ni wọ́n ṣe ń ṣọ́ọ̀bù iṣẹ́ ni wọ́n ṣe ń bẹ̀. mi èso ń sẹ́ ọlọ́run ti bàbá ẹ̀ka ṣiṣẹ́ tiwa àbíbi tẹ́ ẹ jẹ́ kó sílẹ̀ tẹ́ mọ̀ sí ẹ fojú ànáwó kù bẹ́ẹ̀ bá fojú ànáwó kù ẹ mọ́ bínú mọ̀ ẹ bọ̀rọ̀ bò ń tán lásán ni ṣẹ́gbọ́ ọlọ́run ti gbèjà tiwa owó ti wà ńlẹ̀ ntàjẹ́ táàmù táì kú ọlọ́run ti ṣe olórin kan ló kọrin gbọ́ngbà náà ti rẹ́kọ̀dù jáde ó ní bọ́lá mi bá ti gbé ìjà ẹ̀dá kí ló ló wá ẹ̀ tó ń wá ká tọ́lọ́ mi bá ti gbé ìjà ẹ̀dá kí ló ló wá ẹ̀ tó ń bínú sí ọba ká alábíà pàṣọ. ọlọ́jà o ọlọ́run ti bá dọ́rin ọlọ́run ti bá rí ká sọ̀rọ̀ ọ̀run ti àyè ẹ̀yin ní kẹ́ ẹ jára wọn bí tẹ́ bá ti mọ̀ fẹ́ mu òsì àwọn ọlẹ́pà mo lá mo kó jẹ gan tábà mọ̀ pọ̀ sanra tó bá ẹni sáfẹ́ ọ ni ọlọ́run sì ti sọ nù àwọn òwe kan wípé ẹni tẹ́mi ó ṣàánú fún èmi ó ṣàánú fún ọlọ́run ló ṣàánú àwa bí akéde ẹ̀kẹ́rù kò bì kí n lọ gba ms. àmọ́ bí tẹlifíṣàn yìí ṣe ń ṣe bí ṣe ń ṣe sáwọn èèbó ní èjìrẹ́ èwo ló sí níjẹ́ ò lọ bẹ̀rẹ̀ kọ́ mọ yọ̀dí sí mi lẹ́nu èwo ló sí gan. ẹ má torí mi rèé jáàjáku o ẹ má torí mi rèé jáàjáku o ẹni kèlè mi bá wọlé ẹ lórí àgbẹ̀ wo fèmí lẹ́jọ́ sọ́gbọ́ ẹlẹ́dàá rẹ̀ àtẹlẹ́dàá tèmi ọmọ wípé ọmọ mi ti ń bẹ́ ń gbòòrò ọmọ mi ọmọ covenant wọn ní ẹlòwó yìí àjọ náà gangan ni o àjọ sáyé ara wa bó ṣe wọ kọ́ bọ̀ ó lè rí bẹ́ẹ̀ sísì. wo Kúranga jẹ́mi ó sọ fún ọ láì kú ẹ̀ gírì ẹnì kí n fawọ́ rẹ̀ dàgbèdè mi láyà. bọ́lẹ̀ ń bẹ́ jọ ẹ̀gìrì jẹ́mi náà kó owó Yorùbá kan fún ọ owó Yorùbá kan sọ pé tó bá rẹ̀ ẹ̀gìrì tí ẹ̀gìrì sick ẹ̀gìrì ó padà kú ni ẹ̀gìrì bá ti wá kú wọ́n máa wẹ̀ wọ́n fi ṣe bàtà àbí kán fi ṣe dùndún. Kúranga mo ṣe bá wọn kò sẹ́ni lè gbọ́ lọ́wọ́ mi ọkọ mi ìdààmú bí. ẹni bá rí tí fọwọ́ já mi nínú gbọ̀n wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe nífẹ̀ẹ́ wa tó sí ọ. àwọn ọmọ ṣe ti afọlọ́hún àwọn ọmọ ṣe ti wà fọlọ́hún àkúmẹyẹ tó sun yín rí. èso ni yá wa wọ́n bì mí. sí ọ gbà. ọmọ tó ṣe owó n kò fi ṣe ọbẹ̀ ẹlẹ́dẹ̀ mi ń jáde lọ báyìí tí n bá dé kápẹ́ eré gbogbo àmọ̀sí yòókù àmọ́ láàrin mi àti bí n bá lọ tán tí n bá kó n lé tán àwọn sífù ń sífù mi ò bá wá bí wá kì í ẹ mọ̀ yọ ẹran mi tó bá tóbi jù ní ẹran fún ọ bí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́dàá mi ò dá o kò jù bẹ́ẹ̀ lọ. Kúranga àwọn wà láwọn sífù ń sífù Kúranga ọkùnrin dọ̀tí. Kúranga aláṣírí mi àṣírí kọ̀kọ̀ ọlọ́run bèrè. hello èmi náà ni tí ní nọ́mbà mi lọ ni àmójẹ́rìí yẹn gbọ́dọ̀ mọ́ nílùú ẹ̀ ṣe níní sẹ́ńbẹ́ ni mọ tí mo ti ẹ̀ torí ẹ̀ pè yín ọ̀rọ̀ pọ̀ jù ẹ kà bá mi sẹ́ndì 100,000 bàbá yín nídìí owó mo fẹ́ lò irú béèrè àpọ̀dà olè béèrè lọ́wọ́ mi pèsè bẹ́ẹ̀ sẹ́ndì kan ni sẹ́yìn lẹ́sọ̀ bí ń ṣe máa náwó fún mi ni
mo ti ná tán mo ti ná eléyìí tán ṣé ti bí ń bẹ́ ńlẹ̀ bí a bá o àbí kí n tún sẹ́ndì another version sí kí n bá yín dá another version ẹ̀rọ kò sí wàhálà ń gbà náà ẹ dákun ẹ jẹ́ ń gbọ́ torontoro ń ẹ jẹ́ ń gbọ́ torontoro kí n tó kó omi tí mo wà yìí mo nídìí owó gan báàlì ń rí láìpẹ́ ọ̀dà bẹ́ẹ̀ mo jẹ́rìí káfíńtà yín ọ̀jẹ̀ fi eyín jẹ kó fi eyín tẹ èso màá bá yín sọ̀rọ̀ later thank you ẹ jẹ́ ń gbọ́ torontoro ń o ẹ jẹ́ ń gbọ́ torontoro ń o thank you. ẹ jọ ṣé tí wọn bá ti máa ń ṣe ń de owó yẹn ṣe máa fún mi ní tí mo béèrè lọ́wọ́ yín ṣá. sọ̀rọ̀ lè tán sọ̀hún ẹ jọ sọ̀rọ̀ ní sọ̀hún nígbà tí mo kó yín wá bí tí mo ní ẹja ayé sí mi lọ́rùn sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ṣe ń bólówó náwó ni ilẹ̀ pẹ̀lú gbogbo jẹ̀díjẹ̀dí tẹ́ ń gbàgbọ́lọ́ ẹnu tẹ́ lẹ́ẹ̀mú nǹkan yìí ẹ ṣàyé yín ẹja ayé yín bó ṣe wù yín tó ti yé yín irú ọmọ mi nísìn ọmọ mi tó gbá ski eléyìí tọwọ́ rẹ bá tẹ bàbá yín lálẹ́ yìí níta sọ ìkọ́ láàmú sọ ọbẹ̀ kú lálẹ́ yìí ọmọ mi kan jayé tán ni ó gara tán eléyìí ojú rẹ kàn bẹbẹ yóò lásán ni kúpa là ń tà kọ́ ọmọ lè ṣayé kọ́ ọmọ lè jẹ gbogbo ayé rẹ ọ̀gá o bóyá ló lè gbégò sẹ́nu. o lè gbégò sẹ́nu kílẹ̀ wá ń bá kiri kílẹ̀ kó sí ṣọ́ọ̀bù tẹ́ńtà ọ̀gá o ọ̀dà ṣé ẹ jẹ nǹkan ẹ jẹ pẹpẹ súpù. máa jẹ gidi gan. sẹ́lẹ̀ ẹja abẹ́lẹ́ ràn. orí ẹja orí. kí wọ́n gbé wá fún yín. ọmọ ìdá bá sáàmù orí sáàmù àmì sáàmù. ṣé tí ì dùn ni. ẹbí tó fún mi pẹpẹ súpù. ẹ sórí rẹ. which kind of problem is this? Problem ò lè lé báyìí Daniel sórí nǹkan tó dálẹ̀ sí sórí nǹkan tó dálẹ̀. wá o Sàùtì mọ́mọ́ Daniel ni o kí mo dálẹ̀ kí ni nǹkan tí mo ṣe gangan tí mo fi dára kú dálẹ̀ kí mo dálẹ̀ tẹ́wọ́rọ̀ bá ti dé kí ni ẹ sì mọ ti ọ̀rọ̀ lólu ẹ̀ lórí. o lè sọ pé kí ló dálẹ̀ ìwọ náà kọ́ ọ̀dàdà tó fi ewúrẹ́ dá làṣàkọ́ ni ẹ ni you're not talking rubbish. gbérin mi ò gbérin ó ṣe wá débi ṣòkòtò bá bẹ́ẹ̀ ló wọ̀ wá sóde. Is it proper? àwọn ẹ̀ jọra ẹ̀ lójú gan-an. Okay. Ṣe rí nǹkan ẹ̀ ọkàn lèèyàn máa ń ṣe téèyàn kì í fi ń ṣe mí mọ́. Well, don't worry. Àmọ́ ọkọ tá a máa ṣe sí àbáwí ni. Àjẹ́ kó mọ̀ pé nínú gbogbo àsùntà láyé yìí òpónà ni number 1. Olórí àsùntà lòpónà. Ṣé you understand? Wọ́n ṣúlẹ̀ àbọ̀ wà ń bẹ̀ akọ̀rọ̀ àgbáǹdì bẹ́ẹ̀ kò ní pọ̀ jù inú ti agbọ́n á dùn. èmi wà nínú rúùmù ọ̀dọ̀ mi. wàhálà they feel for you gan. kí wàá tèmi bẹ̀ kí lẹ́ẹ̀bí mi gangan nu gbogbo tó wà lẹ́yìn tẹ́fí ti ọ̀rọ̀ lé mi lórí. ẹ jọ ta ló mẹ́jọ wá. tí n bá mẹ́jọ wá ta ló ní kọ́nsẹ́ẹ̀tì. ta sí ní àbúrò táwa. lọ bá ta sí àbúrò táwa kó bá yanjú ẹ. wo ẹni sùúrù argument yóò lè sọ gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí o báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ kọlà yìí tó sọ̀rọ̀ ẹ̀ di Mario mọ́ wa lọ́wọ́ sí yìí báwo la ṣe fẹ́ transfer owó sí nǹkan tó yẹ ká máa rò ó sí nìyẹn o. mi ò mọ ẹ máa yanjú ẹ. okay ní sọ̀rọ̀ ilé wà lóyún kankan yín how much you fit raise. tábà wí tẹnu ọba ní bó Ọlọ́run sì jẹ́ kí mi ò kápá 40. mi ò ní ju 20 lọ. jẹ́ 60. okay méjì papọ̀ ẹ̀ transfer sí mi ma balance up. Wow. mo phone now. transfer yìí náà ni onímọ̀ pọ̀ ju pé yẹn rí aláàtì lọ no problem. abẹ́rẹ́ ṣe rárá abẹ́rẹ́ rá wọ́n fọ́ kòkò tó dà páàdì ayé. kí
làwọn ọlọ́pàá yẹn tún wí báyìí. àti ìrè náà ni wọ́n ń sọ wọ́n ṣàní kí n tún ní sùúrù. màdìá èmi dẹ̀ ní àìdíà kan ọ̀tẹ̀ ìbá ní báyà àdíà mi. kí ni jẹ́ kí n gbọ́. èmi rò wípé ó yẹ ká make a announcement on media both printing and electronics. A lè sọ fáwọn ẹ̀ pé ẹni tó bá rí in fact lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kàn sọ fún wa á dẹ̀ fún wọn lówó gidi a máa fi nọ́mbà yín sí àtẹ̀ máa fi tèmi náà sí à ní fi tàwọn ọlọ́pàá yẹn sí o in case àwọn yẹn máa bẹ̀rù wípé bóyá wọ́n máa mú àwọn. yeah that is a good idea gidi lọ mú wá yẹn and mo dẹ̀ láìkẹ́ ọlọ́run àfúnwa rẹ ṣé ká bẹ̀rẹ̀ lọ́la àbí ká bẹ̀rẹ̀ kíákíá báyìí ni. ẹ wo ẹ jẹ́ ká tètè gbégbèsè nítorí gbogbo rádaràda táwọn ọlọ́pàá yẹn ń ṣe èmi ò rí sí. àlọ́ ọ̀hún mo dẹ̀ ni mo fẹ́ gbé kiri lọ sókè ó ń bẹ̀ mí pé kí n má ti gbé lọ ní protocol yìí náà ṣáà ni. bẹ́ẹ̀ta ẹ jẹ́ ká tètè gbégbèsè lọ. hello èmi náà ni comrade kurangadi photographer èmi ni ẹ dákun ń bọ́lẹ̀ wà iná ilé fàájì ṣé ẹ̀yin owó tẹlifíṣàn ni ẹ jẹ́ lọ gbé tẹlifíṣàn sí LTV kẹwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ kẹwọn orúròyìn tẹ́ ń lò lọ́wọ́ ẹ tún ń bi mí ni ìròyìn nípa ti bí ti inú gbó sí lẹ́bù ti bí ẹ ti gbọ́dọ̀ owó tó ń sọ ń bẹ̀ ṣé mọ̀ pé owó tó ń sọ ẹ gbé síra wọn o kẹyọ owó kẹyọ síra wọn o ẹ rí i pé ó fẹ́ wà ojú tí ń bẹ ńlẹ̀ ìlọ o àmì ọmọ tẹ́ lè ṣe sí o owó là ń sọ ń pa yìí àwọn tó rọ̀ kan gan-an owó tí ẹ gbélé gan ojú tẹ̀yìn tẹ́ ń pera yín tá a fẹ́ lè pè lọ́daràn lọ ẹ wo bóyá kẹ́ pè mí ká tọrọ sọ ọ̀rọ̀ owó là ń sọ ń parẹ́ o owó là ń sọ o ìní sọ jù bẹ́ẹ̀ lọ. kí ló ṣẹlẹ̀. kí ni mo sọ fún ẹ kó ṣẹlẹ̀. àní kíni. kuranga. èjì rẹ. kuranga. èjì rẹ. kuranga ọkọ èjì rẹ. èjì rẹ aya àwọn sífò ní sífò lọ́sẹ̀ gbọ́dọ̀. aláṣírí mi àṣírí kọ̀kọ̀ ọlọ́run mèrè. ọ̀rọ̀ bọ̀bọ̀ photographer yìí ti wá sú èmi o ó dà ipò ti sọ wá di ATM machine tó kàn wá máa gba owó lọ́wọ́ ẹ̀ níyàwó sórí sáà ò tí ì ṣá ó sọ wá di ATM ó fẹ́ àbó ti sọ wá di ó ti sọ wá di ATM machine already ó wá lọ wá àwọn ATM cards ló ń ṣàṣì ló kàn ń pọ̀wó ló ń pọ̀ fún ló ń pọ̀wó látara wa. ẹ wo ṣe rí gbogbo àtàmọ̀ tó tún ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo láìsì tó ń kálẹ̀ yìí ìsọ̀rọ̀ owó ni ó tún fẹ́ wọ́ọ̀kẹ́ owó jáde ni ṣé báyìí máa wò ni kí ló ṣẹlẹ̀ gangan. ṣeré ó dàbí pé ẹ ti ẹ̀ rí nǹkan tẹ̀mí rí o. kí ni ẹ. ọ̀bọ̀n yẹn sọ nǹkan lẹ́ẹ̀kan wọ́n ní ṣáwa ò kí ń wo TV ni àbí à kí ń gbọ́ rédíò àbá kí ń ka pépà gbówó jowó lọ tó túmọ̀ sí pé there's every tendency bí àwọn family ara ti bí yẹn bí àwọn ti lọ gbówó ńlá kan kalẹ̀ pé tó bá mọ nǹkan pa ti ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo ẹni yẹn máa ní ìwọ́dù ńlá kan ọ̀bọ̀n yẹn ti ń dọwọ́ rú fún wa nìyẹn o. very good of you n tó ń rí gẹ́lẹ́ ń lèmi náà rí kí la fẹ́ ṣe báyìí kí la fẹ́ ṣe. ó simple àwa la máa make sure pé a relent in effort wa do you understand now ẹn tá n bá níjà gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n náà tún máa fi pressure ti lórí pé ok ìbàbọ̀ jẹ́ ká yẹra ká tẹ̀ sọ̀rọ̀ one on one tábàjọ́ tó bá jọ sọ tó bá jọ negotiate àmọ́ àfà àdẹ́mọ́ bí tá máa pààrọ̀ yẹn dé sí. gbogbo ẹ tí ò reveal ara ẹ kò reveal ara ẹ náà tó ń. ṣé ẹni tí a mọ́lé tá a mọ̀nà rẹ̀ bó la ṣe fẹ́ wá rí. ẹ wo bí ọlọ́run ló mọ ilé àtọ̀nà everybody ẹ fi yẹn lẹ̀ àwa gan máa trace ẹ̀ náà. South Sunday káfílẹ̀ àtọ̀nà lẹ̀. àwọn ọjà ìdè. àṣẹ jẹ́jẹ́ máa wù wáyó kúranga agbọ́n bí owó kò lè lówó rárá agbọ́n bí owó lè lówó lọ́wọ́ òtọ́ ló ní ká lò purọ́ ní ẹ̀tẹ́ ló ń wá kò sóhun tó bò lábẹ́ ọ̀run kò sóhun tó bò àbọ̀mọ́. bọ́bọ́ kan tó máa ń ta àwọn artwork frames and all that nígbà ìmọ̀bìnrin ó máa ń tún yẹ fọ́tò báyìí. àbí kuranga. mi morúkọ ẹ. èmi ni mo lè fọ kí mọ̀dé abẹ́ mọ́. lẹ́lẹ́ ló ṣe. bó ṣe yà ni ọni burúkú ni
ẹ̀sùn pàkàtí abẹ́ akókété yẹn pálí olùkù dẹ̀mdẹ̀m èrò inú gbọ́ akókété rọ akọ̀ hàn síbi kété arákàtí akàn kan yá lọ́ọ̀jì líbe kàn ti wo pépà rẹ̀ gbèrè kókó síbi tán à ń lọ ọ̀n ní lọ́ọ̀jì mọ́. Anyways, wàhálà àti ẹ̀yìn àtẹ̀yìn èmi ní láti rí because ó bá mi ṣe àwọn iṣẹ́ kan tí mo like mo dẹ̀ fún owó kó reproduce ẹ̀ fún mi kò dẹ̀ tí deliver so I need to see him. ṣé ni mo jẹ́ mi tán yín èsì bí mo yẹ o inú rẹ̀ bí mi gan ni kódà ìbínú ni mo fi lé kúrò líbe mo lé kúrò ní. o dẹ̀ mọ́lẹ̀. ilé amẹ́ ní nọ́mbà rẹ̀ dé mi máa mọ lé rẹ̀. o dẹ̀ mẹ́ni tó lè help tó wá lè help máa fún ẹni kankan o. èèyàn gidi ní èrè ẹ sì jọ kí n abẹ́ kì í ní mú nǹkan nǹkan á ṣe lè fọ ìyàn mú nọ́mbà tẹrin ìyàn mú kò mí nọ́mbà tẹrin ìyàn mú kò mí màá mú dání ìjọkíjọ kí n bá ti rí rè èsì bí mo ti yóò rí máa pè yín nítorí kọ̀kọ̀ ti jẹ́fọ̀ ayọ̀ ohun mi. ẹ gbà káàdì mi nìyẹn tó bá rí kọ pé mi tó bá rẹ̀ ti rí yẹn ó yẹ kó yẹ bóyá lọ ọgàn aládùn bọ̀ má sọ fún mọ́ wá o. ọjà lè ní. náà kò já lè bá mi ṣiṣẹ́ ni kò dẹ̀ tí deliver fún mi. ìlà ojú ẹ̀gán ti fi hàn fọ ó lè ní. ilẹ̀. má ṣe jẹ́jẹ́ máa hùwà yó kúranga agbọ́n bí owó kò lè lówó rárá agbọ́n bí owó lè lówó lọ́wọ́ ó tọ́ ní ká lò kúrò ní ẹ̀tẹ́ ló ń wá kò sóhun tó bò lábẹ́ ọ̀run kò sóhun tó bò àbọ̀mọ́ fún iṣẹ́ ọlọ́run rí gbogbo wa ọlọ́run rí gbogbo wa àṣeyẹ làbọ̀ wá bá ọ bẹ́ẹ̀. Rossi. Ross. Nobody there. Irun rẹ̀ bá o, òun ayé ti rúbú ènìyàn ló. Òun ayé ló ti ń rúbú ni lójú. Owó tẹ̀rí gbòǹgbẹ̀ṣẹ̀ ní ọ̀bẹ ni. Àṣírí kọ̀ọ̀kan. Ṣé lóògùn máa rí ojú wa? Ojú yóò rí. Ojú yóò rí. Má lọ bàjẹ́ lọ, àbọ̀ yóò padà wálé. Irú aláwo la wa kóra wa sí báyìí gan torí Ọlọ́run. Bless your phone, ring. Oh, I got a call, so. Gbé ká gbọ́ nǹkan tó lórí burúkú rẹ fẹ́ sọ. Má jẹ́ òkú. You don't need to person copy corner. It's not my phone, my phone. You can't read things down. Mi ò fẹ́ gbé wọn lọ kọ́dọ̀. Kí ni ẹ̀ máa kọ́ tó? Píkà bá sọ̀rọ̀. Ọ̀ṣibú ò lò ní fóònù. Píkà. Gbé. Má pariwo. Hello? Bro, Safana. Bàbá kí ló ń ṣẹlẹ̀? Where you dey? Akọ̀tí ń wá yín kákọ̀tí rí kájọ wọ tán ká mọ̀ra jù báyìí lọ, you know, kájọ ṣe fàájì náà. Kákànjọ wà ká tẹ́ra wa sí rẹpẹtẹ náà, Boss. O ti kọ́ ti bàbá wòre ń bọ̀bọ̀ yìí o. Olórí burúkú ni. Kí wàá ní way forward nsìn? Na me dey ask. Na me dey back seat. Ló ń ṣe. Yet queen, ẹ wá wòye ọ̀rọ̀ yìí. Wòye níbo ló máa já sí náà. Ẹ wòye ìta ti láláì gbọràn wà lọ́mọ aláìgbọràn. Ẹ wòye ìta àbámọ̀ wá rí tẹnu. Orúkọ mi ni Sẹ́nẹ́tọ̀ Alábí Owóṣeéní. Ẹ raza. Ẹ jọ̀ọ́, wọ́n ní any information nípa àwọn tó ṣekú pa ọmọ mi. Bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́, báwo mo ṣe fẹ́ rí yín? Ṣe rí bẹ́ẹ̀ sì gẹ́ẹ̀tì nǹkan ní kókó ọ̀rọ̀ owó gangan ló ṣe pàtàkì so ti yẹ̀yìn torí gbogbo bí wọ́n ṣe pa ọmọ òun iye àwọn tí wọ́n pa àti bí tí wọ́n pa dà lẹ́sìn báyìí gbogbo àwòrán rẹ̀ ń bẹ lọ́wọ́ mi sọ̀rọ̀ mi yẹ̀yìn wọn ò déédéé pa o wọn ò kì í ṣe pé wọ́n dé kàn déédéé pa o wọ́n rèpù ẹ̀ gangan tó fi dójú kú ni o wọ́n rèpù ẹ̀ dójú kú ni o.
Yẹn simple omi wà lámù owó wà ńlẹ̀ ẹ kàn sọ ìgbà wo la fẹ́ pàdé àti pé àkókò wo ni. bá a ṣe lè ríra ṣé tèmi àti yín ó ríra ẹ mọ unity ẹ mọ bí ìsàlẹ̀ unity níbi ṣọ́ọ̀ṣì tó wà nísàlẹ̀ ìsàlẹ̀ down street ń ẹ jẹ́ àpàdé lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì ń ẹ wá jọ nítorí Ọlọ́run ẹ mọ̀ mọ́ ọlọ́pàá lọ́wọ́ o mo mọ tí mo ń sọ o àwọn ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ wọn èsè yàn gidi o wọ́n lè pàyà wọn torí owó o bówó wọn ṣe jẹ́ tiwọn nìkan ni wọ́n ranjú mọ́ o sọ̀rọ̀ mi yé yín. kéèsì yìí ti kú òǹtọ́ ọlọ́pàá ó ti ku èmi àti yín tó ti yé yín ìsàlẹ̀ unity àbí tá a bá ti bọ́ sísàlẹ̀ báyìí tá a gun òkè báyìí kò sí problem aago mélòó lẹ pè é. ẹ jẹ́ ká fi sí aago mẹ́wàá láàárọ̀. kò sí problem ó ṣe. ọ̀dà àṣà. èmi kúráńgà ọkọ èjì rẹ èmi mo yá wèrè gan o ọpọlọ mi ń jàbí àwọn dìndìnrín kan á kúrò àwọn jọ wọn làwọn ń pera wọn ní àwọn bọ́ìsì wọn á sẹ́ndì àwọn ẹ̀rún owó sínú wa ní tí bá mọ̀ pé kíní yìí ọjà owó tó báyìí ni yìí ti bá fẹ́ gan yìí ti fẹ́ lójú gan èmi kúráńgà ọmọ mọ̀mú nípa kó ìgbà kúráńgà ọmọ mọ̀mú nípa kó mọ̀mú nípa kó. àṣẹ jẹ́jẹ́ máa wùwà yo kúráńgà agbọ́n bí owó kò lè lówó rárá agbọ́n bí owó lè lówó lọ́wọ́ òtọ́ ló ní ká lò purọ́ ní ẹ̀tẹ́ ló ń wá kò sóhun tó bò lábẹ́ ọ̀run kò sóhun tó bò àbọ̀mọ́. tó wà lẹ́lẹ̀. hello sir mo ti wà ní ìsàlẹ̀ unity sir níbi gádà kábàáyé tó fòkúta design by tí wọ́n ti ń ṣe artwork kí n sún sókè. ya èmi ni. ẹ ká ọ̀rọ̀ sà. ẹ ti fún mi ní tibítẹ́ iná promise mi. owó wà nù mọ́tò nítorí fẹ́ fún mi ní kọjọ jáde. ẹ wò sá ń bẹ lọ́wọ́ tèmi náà ẹ jẹ́ kémi náà fojú kan owó. mo lówó wà nù mọ́tò kí n tẹ̀ fojú gan náà báyìí. nínú ọkọ̀ yìí. mo lè mú bọ́ta o àmọ́ kò lè dọ́wọ́ yín ní fún yín o tí màá ti fojú kan owó yín lè mú fún yín o. ẹsẹ̀ ń wo mi mo ya wèrè lórí owó gan. má ṣe jẹ́jẹ́ máa wùwà yo kúráńgà agbọ́n bí owó kò lè lówó rárá agbọ́n bí owó lè lówó lọ́wọ́ òtọ́ ló ní ká lò purọ́ ní ẹ̀tẹ́ ló ń wá kò sóhun tó bò lábẹ́ ọ̀run kò sóhun tó bò àbọ̀mọ́. kí ló ṣẹlẹ̀. mo mú sápò. ó wá dà. mo mú kó lè ẹ mọ tí ó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. mò ń ṣeré tẹ́lẹ̀ ní ẹ jẹ́ kí n padà máa sì padà. mo dáná ọkùnrin sẹ́yìn mọ́lọ́pàá wá ní ẹ mọ́lọ́pàá wá ní ayé òṣèlú bàjẹ́ iye mo fẹ́ mọ́lọ́pàá wá mo gbé mo jẹ́ ọ̀nà àbíjá níta. mú ìwà Adémọ́lá lélẹ́yìí mà. yes. Fétí Balógun. all right. Saheed Balógun tún lélẹ́yìí.
níbo ni wà tí wọ́n ti jọ níbo ló ti rí gbogbo àwọn picture yìí mi. ìgbà tí mo lọ location ní last week. Are you kidding me? ṣó tí art film ni. Kí ló ṣẹlẹ̀ tó fi ń wú kọ́ńtì ẹ̀? má dà ló ń jàre gbàtà jáde lánàá la rí memory card yẹn. Are you kidding me or what? Anyway, fake life ló ń leave kò kàn mí ṣá. ẹyin lẹ́nu. dúdú mẹ́yàn. Kí ló ṣẹlẹ̀? ń bọ̀ wọ́n rí. Ìyá ẹ kójú sápò ni ṣẹ́yìn òró bùtúárì ẹ̀ ni ẹ tún bí mi léèrè pé wọ́n ti yí ni. ọmọ sẹ́nitọ̀ mọ̀ ni. Ọmọ sẹ́nitọ̀ kọ́ ọmọ gọ́vnọ̀ ni aláìmọ̀ tó kàn. àwọn olóṣèlú ìsá tó máa ń kányìn wọn náà rèé bẹ́ẹ̀ mi gan ni lọ́kàn kí mo fẹ́ lọ kọjá pé ń lọ mọ́ báyìí mélòó mo ti rí báyìí ní ìsìn. bí pé kí ló ṣẹlẹ̀. No, just don't worry, let's go. Please, no, don't. Let's go, please. Let's go. Senator, on behalf of the Inspector General of Police of the country, we commiserate with you. Ọlọ́run á ṣe ń tó dáa. Ọlọ́run lè tó fún gbogbo nǹkan. Yeah, we invited you purposely because of this man. Report today láti ọ̀dọ̀ àwọn DPP, and part of their recommendation ni pé àwọn killers ṣe mí lóore àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ti ní ká charge wọn sí court. Commissioner dey ti sign ìwé wọn, they are going to court on Monday. That is good. But and another part of their recommendation ni pé kuranga yìí òun ni Ọlọ́run lò tá a fi rí àwọn èèyàn yẹn mú pé inas point pé kò wà involved but tó jẹ́ pé òun ló jẹ́ ẹlẹ́rìí fún ìjọba wípé ká grant and bail kó máa lọ. That is good. But gẹ́gẹ́ bí bàbá ọmọ, we have to carry you along apart from the fact that you are a distinguished senator. So we want to release him on bail. No problem. Ẹ jẹ́ free ẹ̀ kó máa lọ. Thank you. Officer. Yes, sir. Ẹ lọ prepare bail bond. Yes, sir. But by Monday we go report to me by because you are the crown witness. Ẹlẹ́rìí ìjọba ni ẹ. Sir, ṣé TB ti wà lọ́wọ́ wọn ni? Kí ni nǹkan náà? Owó tí ẹ sọ tẹ́ ẹ promise pé ẹ fún ẹni máa rí ọmọ. Àbẹ́ ti gbàgbé bẹ́ẹ̀ sọ pé fún wa ní owó ni. Kuranga ṣé bí ẹlẹ́ran ara nìwọ náà? Mo mọ̀ pé pẹ̀lú ẹ̀jẹ̀ ìwọ náà ti bímọ. O dẹ̀ fi náà tẹ́rẹ̀ òkú tó fi tẹ ọmọ nìkejì. Ṣé ẹ̀jẹ̀ òórọ̀ nù veins ẹni? Èèyàn lùsọ̀dìdì ọmọ bẹ́ẹ̀ yẹn o tún wọ́n béèrè ransom lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin ènìyàn máa burú kẹ́. Okay, it's all right. Ṣé wọn náà kúfẹ̀ kan lọ court? Tó bá dé court kí lọ́ọ̀yà wa gbà bẹ́ẹ̀lẹ̀. Ẹ̀yin ẹgbẹ́ ìwọ náà ní ẹ̀jẹ̀ lọ́wọ́. Sọ pé owó bàbújá lọ sọ́jà lọ́wọ́ mi. Mo fa gbogbo ẹ̀ lọ́nà lọ́wọ́. No, Mr. Man, kò ní ẹ̀kọ́ fà lọ́nà lọ́wọ́. Ọ̀jẹ̀ bá jẹ́ pé yín ò jìyà. Ó ní yóò sí orí ẹ̀ṣẹ̀ mi máa fi pé kí ni ẹ má lọ́wọ́ gbà. Mi ò ọ̀pá yẹn ọ̀pá yẹn lọ́nà lọ́wọ́. Officer wo? Look. Ọ̀gá, ní agbára tọ́lọ́run máa compensate ẹ̀. Ẹ máa compensate ẹ̀. Ẹ yẹ kí n compensate ẹ̀ torí pé ó dáa kéèyàn ṣàdéhùn kó mú ṣẹ. Torí jọ́ mi tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ téèyàn sọ pé a máa fún yàn ní nǹkan báyìí o fẹ́ni tó bá rẹ̀ nǹkan báyìí o á dà pé ọkàn fẹ̀nu sọ ni ṣe ti yẹ yín. Ẹ jẹ́ èmi ti gbà fọ́lọ̀ náà but question kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn tó pa mí lọ́mọ. Okay, sir. Just one question. That's all right. It will be well appreciated tẹ́ bá lè ṣe. Thank you very much. Officer. Yes, sir. Wàá mú senator lọ sí cell tí àwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà. Wọ́n làwọn fẹ́ rí wọn kó tó di pé wọ́n máa dé court Monday and there is no problem. Senator, ẹ jẹ́ kó lè dín in lọ síbẹ̀. Wọ́n láti rí wọn kí n bèrè. Question kan mo fẹ́ bèrè. Ẹ yọ kan. Bálọ̀ bàjẹ́ lọ, àbọ̀ yóò padà wálé. Kuranga, aláṣírí mi, àṣírí kọ̀kọ̀, Ọlọ́run bèrè, òun ojú wa, ojú lórí. Kuranga, bálọ̀ bàjẹ́ lọ, àbọ̀ yóò padà wálé. Kuranga, aláṣírí mi, àṣírí kọ̀kọ̀, Ọlọ́run bèrè. Ẹ wá wòye ọ̀rọ̀ yìí.
wòye níbo ló máa já sí náà wòye ìta ti láláì gbọràn ìwà lọ́mọ aláìgbọràn ẹ wòye ìka àbámọ̀ wá di tẹnu ẹ wòye kúrẹ́ngẹ́ jẹ́jẹ́ láyé gbà ìdíṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀ má mú lè lọ òótọ́ ọ̀nù la lè fi gbélé ayé kó yẹ ní kúrẹ́ngẹ́ àfẹsẹ̀yìn ní ìṣẹ̀lẹ̀ onígbọ́ òtítọ́ ni ó lè pè. All I know, the Lord is looking at us. Ogun bá jẹ ẹ lọ, àbọ̀ ń bọ̀. Onífọ́tò rọra, má yáyà àkúyà. Bó bá ṣe dẹmọ nínú fọ́tò ló ṣe má bá rárá ẹ. Àṣegbé kan ò sí àṣepamọ́ níbẹ̀.